bàbá mú àwọn àgbà international ó kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáńlá ayé Elédùà kò ní dalẹ̀ wa rú àdúrà wo gbà ibi ò ní pa wá o láṣẹ Elédùà. Mo fẹ́ fún wa ní ọ̀nà àbáyọ sí ìṣòro kan tó yẹ pé kí ọkọ tàbí ìyàwó máa yan àlè mọ́ra wọn lára. Ẹ má sì mí gbọ́ ọkùnrin lè fẹ́ ìyàwó méjì àbí mẹ́ta tágbára rẹ̀ bá ka tó bá sì lówó àti tọ́jú ìyàwó àtàwọn ọmọ. Ó wà ní òfin Ọlọ́run àwa Yorùbá sì ní àyè sì fẹ́ ìyàwó kan lóòótọ́. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹni tí ó fẹ́ ìyàwó kan ò ní fẹ́ méjì. Ìwọ tágbára rẹ̀ ò bá gbé má fẹ́ ìyàwó méjì o. Ṣùgbọ́n ìwọ tágbára rẹ̀ bá gbé o lè fẹ́ ìyàwó méjì tó bá wù ẹ́ tó mọ̀ pé wàá tọ́jú àwọn méjèèjì. Ọ̀pọ̀ èèyàn ló ń kọ̀m̀plé pé ìyàwó àwọn ò gbádùn àwọn. Ọ̀pọ̀ èèyàn ló sọ wípé ìyàwó àwọn ń yàlè. Tí ọkọ bá dágájá dáadáa tó kàn ìyàwó rẹ̀ níkàn tó jẹ́ pé ara rẹ̀ ó kù síbi kan ó kó ẹlòmíì ò ní wù ú dó mọ́ àfi tiẹ̀ nìkan. Ilé wa ò gbọdọ̀ dàrú torí tọ́ táàrin tọkọ àti ìyàwó bá dàrú ìyá ọmọ gángan ni ìyá yẹn ó jẹ yóò sì tẹ̀ lórí ọmọ ní future. Ẹ jẹ́ ká secure ilé wa dáadáa. Ẹ jẹ́ kí n wá kó wa ní àdódò kan. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ wá abọ́ adìẹ tó ti bímọ rí dáadáa. Ẹ jẹ́ ká lọ wá èso yèrèpè ẹyọ kan. Èso yèrèpè yìí á wà kí bọ ibi ìdí adìẹ ibi ìfòrọ̀tẹ́ yìí máa ń gbà jáde ní o kì í ṣe ibi tó ti yàgbẹ́ o. Á wà máa fi èso yèrèpè á máa fi yún lọ yún bọ̀ káfí ni pé ẹ̀jẹ̀ díẹ̀ jáde níbi ìdí abọ́ adìẹ yẹn láàyè ni o. Tọ́jú pé adìẹ ti ń kígbe ẹ̀jẹ̀ ti jáde nídìí rẹ̀ á wà kí yèrèpè yẹn á kì í síbi abẹ́rẹ́ yẹn á jẹ́ kó dúró bẹ́ẹ̀ á wà pa abọ́ adìẹ yẹn. Tọ́jú pa abọ́ adìẹ yẹn á wà mú ọ̀bẹ àbí bíléèdì á fi yọ ibi ìdí yẹn mọ́ èso yèrèpè yẹn. Èso yèrèpè yẹn ẹ má jẹ́ ó yọ jáde ńbẹ̀ o. Á wà mú bẹ́ẹ̀ á wà fi sínú apẹ. Á mú ewé àgbáyùn á kó lé e lórí. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe ń bá mi lọ. Á mú ewé ọ̀mísìmísìn méjèèjì á kó lé e lórí. Bẹ́ẹ̀ ni tọ́ba ti wá kó lé e lórí tẹ́bẹ̀ á wà jó ẹnì fatari sí tọ́ba ti wá jó á wà mú ewé ọ̀mísìmísìn pẹlẹbẹ. Ẹ̀pẹ́ àtijọ́ àwọn eré ìtàjọ́ yẹn à ń lọ à ń fi síbi kan ewé ọ̀mísìmísìn pẹlẹbẹ ọ̀tọ̀. Á tún wá mú èso àgbáyùn ewé àgbáyùn la jó òun la jó mọ́ èso àgbáyùn pẹ̀lú ewé ọ̀mísìmísìn pẹlẹbẹ à ń lọ kúnná dáadáa. Á wà àpòpọ̀ mórí àpòpọ̀ mọ́ òrí yẹn náà á wà mú oyin original èso àgbáyùn àti ewé ọ̀mísìmísìn pẹlẹbẹ òun là ń lọ kúnná tá pò papọ̀ mórí òrí dáa àpòpọ̀ mọ́ yẹn á wà wá oyin original á wà fọ sínú oyin ẹ̀tù díẹ̀ nínú eré ìtajọ́ yẹn á wà bu díẹ̀ sínú ẹ̀tù yẹn sínú eré ìtajọ́ pọ̀ mọ́ yẹn á wà rò papọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá iná pìtì ni tó bá fẹ́ bọ́ obìnrin yẹn lájọṣepọ̀ ìwọ̀n mú díẹ̀ fi wọ́ ọ̀pá Musa rẹ̀ tó bá ti fi wọ́ tán ìwọ̀n kàn ìyàwó rẹ̀ kàn lẹ́kùn kórí Ọlọ́run jẹ́ kí ìyàwó rẹ̀ ṣe fún ẹ yóò mọ̀ pé ọkùnrin mi ò ní wù kò ní wù kọkùnrin mi bá alájọṣepọ̀ mọ́ láyé àfiwọ́ nìkan torí títí ẹnìkan ní ó máa dùn mọ́. Eléyìí ló jẹ́ kí ilé wa tò. Ọkùnrin lè fẹ́ ìyàwó méjì o ṣùgbọ́n tọ́jú ìyàwó àtọmọ rẹ̀ kó má bàa jẹ̀bi Ọlọ́run. Ìyàwó nìkan òun ni ò lẹ́tọ̀ọ́ láti gbé ẹ̀tọ́ ọkọ lọ síta. Ẹ jẹ́ ká mú ìwà bàjẹ́ kó láwùjọ wa nílẹ̀ Yorùbá kò ní bàjẹ́ fún wa o. Ilé wa ò ní dàrú ilé wa ò ní bàjẹ́ o. Ẹ pé ògùn yìí kiri yóò jẹ́ fún gbogbo wa o. Bàbá ọgbọ́n àwọn àgbà international ire o.